rẹ̀. ẹ ṣeun kí bàbá tó sọ̀rọ̀ ó ní wọ́n ṣe máa ń ṣe fún wa. àgbà kí máa sọ̀rọ̀ orílẹ̀ káàrọ̀ òjìire káàrọ̀. bàbá ẹ ti fọmọdé joyè ẹ fi àgbà lò. àṣẹ ìfẹ́ ló ń ṣe lárọ́ àṣẹ ẹlẹ́sẹ̀ ẹ tẹ̀nà ẹ ní gbọ́njà kóyákóyá ẹ ní gbọ́njà wàràwà. gbogbo àwọn tẹ́ ẹ ti ṣoore fún ṣàánú fún ìbàdàn gbé ta bára lọ́dọ̀ wọn. bàbá ẹni tí ò fi ẹ̀rín àtayọ̀ mọ́lé yín kò ní fi ìbànújẹ́ wá mọ́lé yín. bàbá wọ́n ṣe padà pé yín sórí social media máa tọrọ lóko lẹ́yìn iwájú bá gbé ẹran oníṣe lè rìn ìsàlẹ̀ ẹ̀dá pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ṣe lára lórí ẹni mímú ní dáké ọ̀run ẹni mímú ní ìṣèjìgbà ìṣèjì àlàkàdé ẹni méjèèjì mímú ní gàgà òyìnbó ìdìbò ẹni méjèèjì mímú ní ọmọsáàdì aṣọ ọba títan náà orí tó máa dáké inú agogo dẹni ti wá òdúró ìdìbò ẹlẹ́kẹ̀ inú agogo dẹni ti wá bàbá orí òní bá yín wọ̀rọ̀ orí máa gbè yín ni o bàbá èjì rẹ ọkọ èjì rẹ lórúkọ ọfẹ. bàbá ẹ̀ náà sọ̀rọ̀ bàbá kábíyèsí bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣeun. pẹ̀lú ilé ìdúró yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí wàá wà sí ayẹyẹ olóògùn wípé gbogbo wa náà la máa sí gbogbo àwọn ọmọ wọn lè gbogbo wa gbogbo ní ìlú sísẹ̀ àwọn àtàkùn àwọn àkàwọn àwọn àtàwọn ìlú gbogbo wa lágbára lọ́wọ́ ìwọ̀n ayọ̀ báyìí òní wọ́n yẹ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tó wà nínú ìgbà ìwé ẹkú gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn eléré orí ìtàgé láti orí Folúkẹ́ Dáramọ́lá, Jaiye Kuti àti Bímbọ́ọ̀sì ẹ̀rù dọ́kítà àti gbogbo àwọn abẹ́kọ̀tà kámpà àgbẹ̀wò tí láti dárúkọ gbogbo ìpátá ẹ̀ ò ní tẹ̀lé lórí ọ̀wọ̀. Abẹ́rẹ́ máa ń fẹ̀mí káfọ́ sí i. Gbogbo ìjọba máa ń fẹ̀mí sọ ọ̀gá àgbẹ̀wò ọmọ òní kú sí lórí ìlú. Mo kí gbogbo àwọn ìṣòro tó wá láti lé ìfẹ́ pàápàá bàbá wa ọ̀wá ẹ̀yìn tí bàbá wa ẹ̀yìn ìṣà tí wọ́n gbé dìbò. Mo kí ní pé ẹ ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá òkú bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo àwọn tó ń ṣe lábúta lágbára Ọlọ́run lábúta máa ń gbé àwọn lórí wàhálà àwọn lórí ìdààmú. Mo fẹ́ sọ ọ̀rọ̀ ìṣìtí ní ọ̀rọ̀ aṣojú torí pé wọ́n ní kí wúrà tó di ẹlẹ́wà ó ti máa mọ́ ọ̀gá kábẹ́ẹ̀lì tí ayé ní ibi táwa yìí ní ìgbà tó bá fẹ́ náà tù mo ti bá wọn ṣe àmàlò gbogbo àyè àti bá wọn fẹ́ ọ̀gá gbèrè gbogbo yìí ẹni tó rà nígbà yẹn ló sọ pé kó bá wọn kéré ṣùgbọ́n gbà tó ní ìgbà tó bá fẹ́ náà ọlọ́run dára láti rà ní owó ìlú lọ́wọ́ ẹ̀rọ ìjọba. Abẹ̀rẹ̀ nígbà ẹni January ọdún tá a wà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà olórí ọba aládé àti alọ́sílẹ̀ ìfẹ́ ní last year. Wọ́n rí gbogbo àtìmọ́ tí a ṣe. Wọ́n gbà ládùúgbà pé tó bá máa fi gbé ọdún kan tí a gbé yìí. Níbikíbi tí owó ti máa wá àrùn náà, àdúgbò lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ilé ìlú. Lágbára Ọlọ́run, òun ayọ̀ báyìí ni wọ́n ń wà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó tó lọ fún ṣúgbà mi. Torí àwọn ṣe olóbìnrin kan nígbà tó wà ọ̀dà ní sẹ́yìn. Nǹkan tó ká òun náà láti rà. Mo dúpẹ́ pé ọ̀fọ̀ mi ní wàhálà, ọ̀fọ̀ mi ní
ọ̀rọ̀ bìí pé èwo ni mo fẹ́ fún wọn ní ohunkóhun tí ó bá ti ọkùnrin wá kì í lọ́wọ́ wá. Tí wọ́n bá bẹ́ẹ̀ mi ò fún wọn lówó ọmọ wa, ṣùgbọ́n ọ̀gá tí mo fún wọn pẹ̀lú owó orí ti lọ. Ní ìdílé èdè lágbára ọlọ́run tó kọ́kọ́ adé ńlá òde báyìí. Àwọn náà ń ní ìjàkùnrin lágbára ọlọ́run. Ogo ìlọ́wọ́ alábẹ́rẹ́ ń gbé ìlọ́wọ́ wọn máa lọ. Gbogbo akọ́kọ́tà náà bá máa fi padà sílé. Gbogbo tọ́lọ́kọ́bọ̀ ti àná ọ̀nà wọn fọ̀kọ̀rọ̀ kù. Gbogbo ẹni tó máa dáa fún tó máa dáa fún tó máa fi dáa fún wa ọ̀nà olóògùn ọ̀gá gbòdò. Lọ́la ọ̀nà ọ̀la. Bàbá ẹ ò dúpẹ́ lọ́wọ́ tiwa. Ẹ ṣàṣẹ́ta kẹ́ ẹ má dúpẹ́ lọ́wọ́ àwa. Lọ́wọ́ àwọn pèlépèlé sọ̀rọ̀sọ̀rọ̀. Bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ tiwa. Ṣáwa ṣe ẹ̀yìn ni. Kò tí a níbi ẹ fi nǹkan mi dúpẹ́. Ẹ fowó dín. Owó ni ẹ fi dúpẹ́. Dábì mi. Ẹ jọ ọjà yẹ kú ti dà. Dábì mi